a kàn wálé nìkan bíi 1:05 lóru làwọn yẹn kàn dé náà múlẹ̀kùn àti wíńdò tó ń gbé gbígbígbígbígbígbí bó ṣe ṣí wíńdò báyìí tó wọ́ glass làwọn yẹn láwárí wọn pé ìmúra tán ìmúra pé àwọn ilé gbígbà kan wá pààyàn ni àwọn kan wà níta ń bí àwọn ó ti sọ̀rọ̀ àǹtí gbogbo ilé they are 6 in number àwọn mẹ́fà ni náà ṣe gé bẹ́ẹ̀dà ó yá bọ́ síta ìwọ lo ẹ̀yìn fí òkè ló wà tó mu tó ń gbé tó là mọ́lẹ̀. Mo sì ní wọn pàṣẹ wọn mọ mi sọ ó de kuru pẹ ẹkan pa mẹ mo tó kó sí ọmọ òkà ìdí ẹ ṣe dùkú sí mi bẹ̀nà ṣe bí ìjáde àmẹsíwájú bẹ̀nà jáde ọmọ nì bẹ̀nà gbé wọn lọ bá ọmọ bẹ̀nà orí mi kọ́dà mẹ́sẹ̀ gbé bí yẹ ọmọ àwọn sọkún orí wọn. Ibi tó ti lè wá ó wá láti ọ̀dọ̀ Káròwí torí Káròwí pẹ̀lú vi òkè náà jọ ń contest yes torí àwọn followers Káròwí náà lead tó wà lẹ́fọ̀n bí àwọn náà lead àwọn tíìmù yẹn wá síbí báyìí torí àwọn yẹn ò kí í sọmọ ẹ̀fà. Àwọn tí ò fẹ́ kí ẹni kó tòrò kì í ṣẹ̀fọ́ nìkan náà ti gbé yàn náà ẹ lọ sí sáìdì Mọ̀bà Ìlẹ́jẹ̀ Méje títí dé Ìkùn get there so a lot of people that were apprehended now almost 11 suspects. Ìtúnú ilé mi àtọkọ mi àtàwọn ọmọ ẹni tó ń kàn ń pe táyé olójú oorun tá a ṣe ní káríde báyìí wọ́n ti ju pa sílẹ̀kùn yìí lẹ̀kùn ti ṣí wọ́n ṣe sílẹ̀kùn tàbí bí lẹ̀kùn yìí ṣe ṣí wọ́n kàn ju pa sí ti bí náà ni. Káàsẹ̀ ẹ̀nà mi olùkọ́ dúró òun ò ní yéde òun làbá mi òun lè yé mi. Káàsẹ̀ ẹ̀nà mi bẹ́lẹ̀gbọ́n mẹ́làbọ̀ òun lẹ́gbọ́n mi òun làbó mi o. Ẹni tí ń lé ní mọ́ládùúgbò ní Fọlábí àtolóògùn tó lòun àwa gbé táyé Ọ̀yọ́ tó wà lẹ́yìn ìfi òkè pé kò dúró lẹ́yìn Káròwí pé òun àwa gbé àtàlágà wọ́ọ̀dù wa àwọn tán bá fà á. Iṣẹ́ agbófinró ni wípé tó bá ti gbọ́ fèrè pé àwọn kọ̀ọ̀kan wọ́n fẹ́ gbàbọ̀dè fún lò pé kán mú wọn ni so mi rò pé ọ̀gá mi máa lọ́wọ́ ń bẹ̀ láti pé kán lọ máa arrest àwọn kan. Ìwọ tó bá jọ̀dàrà ọlọ́pàá ò lè mú ẹ náà ń bọ̀ tó bá jọ̀dàrà ọlọ́pàá mú ẹ tọ́lọ́pàá bá dẹ̀ ti gbọ́n kankan nípa ẹ dandan ní kí wọ́n investigate ṣe get bẹ́ẹ̀ so definitely you are going to be apprehended. kankan la fọ́ọ̀sì tániyẹ wọ́n ní táyé ẹnu mọ̀ sáà gbọ́ ọ̀sá gbàgbà fọ́ọ̀sì ilẹ̀kùn yẹ kọ́ là lóbẹ̀ àgbọ̀sẹ̀ jáde àkílódé àbíyẹlá kan jọ discourse nípa lílọ bí wọlé mo sì yára mọ̀ pé wí ọ̀sá yọ́yọ́yọ́yọ́yọ́yọ́ torí èmi gan mẹ́fà gba ojú ẹ láti dáadáa mẹ́rin. Sílẹ̀ kan jẹ́ kọ́kọ́ mi wá sílé ká lè lọ treat ẹ̀ tó ránṣẹ́ léṣe tó pọ̀ jù ó ní problem heart problem ní problem ó lé ní 3 million tá a ná ní ilé ṣàgbogbo ẹ̀fọ́ ilé mọ̀ sí kì í ṣe ọ̀rọ̀ kékeré so kánjọ ò ká bá mi release ọkọ̀ mi o nǹkan kò gbúdọ̀ ṣe Gabriel Olúwa lónìí. Ọ̀gá mi Káròwí ó jẹ́ olùdíje tí gbogbo èèyàn fẹ́ tí gbogbo èèyàn dẹ̀ láti tò sẹ́yìn láti dìbò fún ní àárọ̀ yìí so àwọn tí wọ́n dẹ̀ gbé ọlọ́pàá náà máa lọ béèrè nǹkan tó ṣe. Wọ́n wá ní rasco nǹkan so dádì mi wá jáde pé àwọn náà ní rasco kódà gan wọ́n jàn wá ní ìbọn tán ní àwọn fẹ́ ṣùtù ibi tó jó sí ni wọn ò jọ kó bàtà. Oníkálukú kan sọ̀rọ̀ tiẹ̀ ní ṣe gẹ́ẹ̀tì bẹ́yẹn oníkálukú sọ̀rọ̀ tiẹ̀ ní náà ó kété bóyá olè náà ti ẹ̀jà ẹ̀ mọ̀ ni bóyá wọ́n bẹ̀rù òfin mọ́ wọn lọ́wọ́ ṣe ẹ̀ mọ̀ ni so ibo náà tiẹ̀ ti dúró sí tó sọ pé torí ibo náà ṣe gbé wọn. Olúwa ọmọ làgbà ètò ni o. Madam, kí lorúkọ yín? Orúkọ mi ni Mrs. Olúwalóní Adéṣọlá. Kí lorúkọ ọkọ yín? Olúwalóní Gabriel Ajayi. Báwo lọkọ yín ṣe jẹ́ ṣé olóṣèlú ni wọ́n ni? Ọkọ mi ń ṣòṣèlú. Inú ẹgbẹ́ òṣèlú wo? Inú ẹgbẹ́ òṣèlú APC for the past 25 years. Kí ló ń ṣẹlẹ̀ lórí ọjọ́ Friday mọ́jú ẹni ọjọ́ Saturday? Ṣé a kàn wálé nìkan bíi 1:05 lóru làwọn yẹn kàn dé náà múlẹ̀kùn àti wíńdò tó ń gbé gbígbígbígbígbígbí. 1:05 ní ìdájí àbí ìrọ̀lẹ́ àná? Ní ìdájí lóru mo wá ní àwọn wo nìyẹn election dẹ̀ di àárọ̀ yìí mo ti rò pé bóyá àwọn ará olóṣèlú wọn pé bóyá àwọn náà mo wá jí pé wọ́n béèrè ẹ̀ o bó ṣe ṣí wíńdò báyìí tó wọ́ glass làwọn yẹn láwárí wọn pé ìmúra pé àwọn ilé gbígbà kan wá pààyàn ni bó ṣe wọ́ glass padà nìyẹn èmi gẹ̀rú wá ń bà mí wọ́n ṣe open the door. Ṣé ojú wíńdò ni
wọ́n fẹ́ gbà wọlé ní abẹ́nú ọ̀nà. lẹ̀kùn yẹn nígbà dáàdi ọkọ mi ó ṣí wíńdò yẹn ìgbà tó yọjú tó wò wọ́n ló ti kíní padà ó wá fẹ́ tà láti wíńdò eléyìí. wíńdò eléyìí ó ṣí. ok. bó ṣe wá rí wọn ẹ̀rù wá bà mí. ibo náà dúró sí àwọn tán wá. àwọn kan wà níta ń bí àwọn ó ti sọ̀ráǹdì gbogbo ilé they are 6 in number àwọn mẹ́fà ni. ṣebí inú ilé lẹ́yìn wà bó lè ṣe mẹ́pẹ́ pé mẹ́fà. a padà jáde sí wọn bó ṣe wá mú lẹ̀kùn tó ṣe ju ìpásílẹ̀kùn nìyẹn ilẹ̀kùn yẹn force já ó ṣí ni ilẹ̀kùn ẹnu ọ̀nà mẹ́ńdọ̀ yẹn wọ́n ṣe fipá sí báyìí náà wọlé àwọn mẹ́rin ló wọlé ẹ̀gbọ́n kí ló ṣẹlẹ̀ torí ojú oorun láti jí náà ṣe gé bẹ́ẹ̀dà ó yá bọ́ síta ìwọ ló ẹ̀yìn VOK ló wà ìwọ ló jẹ́ pé o support àwọn tó fẹ́ kọ́ dìbò fún àwọn yẹn ń sọ bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ jáde. àwọn tó wá sí bíbà yìí tó wá sínú ilé wa. wọ́n sọ̀rọ̀ pé VOK ló support. yes pé o support VOK wàá mọ̀ lẹ́ni ẹ jọ̀ọ́ ẹ má bínú wọn ti ẹ̀ dá mi lóhùn àwọn màmá bó ṣe sílẹ̀kùn nìyẹn táwọn náà bọ́ sí àtọ́sí ẹjọ́ àwọn màmá tiẹ̀ kí àti bàbá wọn ti ẹ̀ try láti wọ anybody bí ọkọ mi ṣe ní kò ń bá kíchìn yẹn ní ẹ̀yìn yẹn jáde mọ̀ ṣe wùkù ẹ̀ mọ́ bẹ́ẹ̀ yẹn nìyẹn tó mu tó gbé tó là á mọ́lẹ̀. ṣé wọ́n kó bọ̀ náà ni. wọ́n gbé ìbọn tó gbọ́ wọn ogun tó bá báyìí tán gbé dání. ṣé ìrísí tẹ rí wọn gẹ́gẹ́ bí àwọn bóyá agbófinró bóyá ọlọ́pàá. mo rí wọn ní ìrìn agbófinró like DSS làwọn tí mo rí yẹn. náà máa jẹ́. wọ́n ṣe. bí àwọn ọlọ́pàá ọ̀tẹ̀yẹmúlẹ̀ wọ́n ṣe àwọn ọlọ́pàá. no wọ́n ṣe àwọn DSS ni mo rí yẹn ẹgbọ́n kí ló ṣe ẹ̀yìn àwọn màmá bẹ̀bẹ̀ wọ́n dáhùn. látìgbà tí ọ̀rọ̀ ìpolongo ìbò yẹn ti bẹ̀rẹ̀ ǹjẹ́ ó ní àwọn èèyàn kan tí ọkọ yín ti ń bá ní gbólóhùn aṣọ tán di ọjọ́ ń. rárá bọ́kọ̀ mi ṣe jẹ́ olóṣèlú tó yẹn gbogbo ẹ̀fọn lè testify sí kò ń báyàn jà nígbà tó díje gan tó contest tí ò wọlé ó tún congratulate àwọn tó wọlé nígbà yẹn ni tó kò ń bá anybody jà gbogbo ẹ̀fọn lè testify sí ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìbáyàn jà o tó kò ń báyàn fa nǹkan lọ́wọ́ kò dẹ̀ sẹ́nibọ̀dì tọ́jú. ǹjẹ́ wọ́n ti gbọ́ fìrìfìrì pé bóyá nǹkan máa ṣẹlẹ̀ pé bóyá wọ́n bọ̀ wá gbé wọn tí wọ́n. wọ́n gbọ́ tó bá jẹ́ pé ń gbọ́ wọn ní wá sínú ilé wọ́n gbọ́ kankan àti ìgbà tí ò báyàn jà níta tán dẹ̀ ní àkàn òníta gbólóhùn àṣọ kò sí ibi tá a ti lè fúnra pé bóyá wọ́n máa wá. agbègbè bó la wà lẹ́fọ̀n yìí. ìsájà ẹ̀fọn aláàyè. ṣé àwọn nìkan náà gbé ní gbogbo agbègbè. ní àdúgbò ibà àwọn nìkan náà gbé ní wọ́ọ̀tírì. wọ́ọ̀tírì la wà yìí. wọ́ọ̀tírì la wà ẹlẹ́fọn aláàyè. àwọn nìkan náà sì gbé. ní àdúgbò wọ́ọ̀tírì. sáwọn nìkan ni wọ́n sọpọ́tì VOK tẹ dárúkọ. wọ́n rí mọ̀ pé wọ́n ní supporters tọ́rọ́ lóṣèlú àwọn ti contest fún councillorship rí wọ́n ní àwọn èèyàn dáadáa tán dẹ̀ mọ̀ pé àwọn èèyàn tó wà lọ́dọ̀ wọn tán bá ní kó dìbò lẹ́ni ó possible kán win ní wọ́ọ̀tírì that is why. ibo lẹ́yìn lérò yìí pé ìṣẹ̀lẹ̀ yìí ti lè wá. ibi tó ti lè wá ó wá láti ọ̀dọ̀ Kárọ̀wí torí Kárọ̀wí pẹ̀lú VOK náà jọ ń contest yes. ibi tí àwọn tí wọ́n ń contest for House of Rep lọ́wọ́ yìí wọ́n pé bíi mẹ́ta o. àwọn méjì náà wà lẹ́fọ̀n. ẹ lọ pé bóyá ó lè wá náà bò míì tí kì í ṣe ẹ̀fọ̀n bóyá láti ta. rárá sà kò lè rí bẹ́ẹ̀. torí àwọn followers Kárọ̀wí náà lead tán wà lẹ́fọ̀n bí àwọn náà lead àwọn tíìmù yẹn wá sí bíbà yìí torí àwọn yẹn ò kì í sọmọ ẹ̀fọ̀n àwọn tó wá yẹn. ìyẹn ni pé wọn ò mọlé wọn gan. wọn ò mọ bíbà yìí. àwọn èèyàn ló wá tọ́ka sí. yes àwọn followers àwọn òjò Kárọ̀wí àbúrò Kárọ̀wí wọ́ọ̀dù yìí ló wà òjò Kárọ̀wí àwọn boys ẹ̀ àwọn Kórèdé àǹkó àwọn náà tọ́ka tán wọn wá sí bíbà yìí. ṣé ẹ fojú rí àwọn Kórèdé àtàwọn òjò tẹ̀ ń sọ yìí. àwọn tó rí wọn ní òkè títì èmi ò rí wọn fún ara mi bẹ̀tẹ̀ àwọn yẹn wọ́n ń sọmọ ẹ̀fọ́ wọn dẹ̀ mọ́lé ọ̀dọ̀ wa wọn dẹ̀ mọ́ ẹ́tíráàsì ọ̀dọ̀ wa so àwọn èèyàn rí wọn ní òkè títì nígbà tó drop wọ́n bá wọn débi ìbàyí tán júwèé pé wọ́n wọlé sí ìbàyí direct mọ́ ṣe déná ní Gabriel bọ́ síta mi ò dẹ̀ mójú wọn rí ní gbogbo ẹ̀fọn yìí tó rà mọ́ra wa. ó ti tó bí aago bíi méje báyìí sago mẹ́jọ báyìí ǹjẹ́ ti gbúrò wọn rárá láti bí aago 5 tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. mi ò tí ì gbúrò wọn o. wọn ti pè. wọn ti pè o àti káàkiri àti pariwo lọ sí ààfin àti ké lọ sí gbogbo. sẹ́yìn náà ti pe nọ́mbà wọn. a ti try nọ́mbà wọn kò tí ì lọ nǹkan tí mo fẹ́ sọ báyìí ni pé kí gbogbo ọmọ Nàìjíríà gbogbo ọmọ Èkìtì kán gbà mí o lọ́wọ́ Kárọ̀wí ló díje ọkọ̀ mi ò díje o kán gbà mí kán bá mi tú ọkọ̀ mi sílẹ̀ kán jẹ́ kọ́kọ́ mi wá sílé ká lè lọ treat ẹ̀ tó ránṣẹ́ léṣe tó pọ̀ jù ó ní problem heart problem ní problem ó lé ní 3 million tá a ná ní Iléṣà gbogbo ẹ̀fọ́ ilé mọ̀ sí kì í ṣe ọ̀rọ̀ kékeré so kán jọ o kán bá mi release ọkọ̀ mi o nǹkan kò gbúdọ̀ ṣe Gabriel Olúwa ló ní o. orúkọ yín lẹ́ẹ̀kan sí. Mrs. Olúwalóní Adéṣọlá. orúkọ ọkọ yín. Mr. Gabriel Olúwalóní Gabriel.
Màmá kí lorúkọ yín? Àjọkẹ́ Olúwa ló ní ẹgbẹ́ gbọ́dá. Báwo lẹ ṣe jẹ́ sí ẹni tí wọ́n gbé lóru mọ́jú? Èmi ló bì. Ibo lẹ wà nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀? Ẹni mo sì sorúkọ tèmi. Mọ̀sá ṣe é gbọ́ wí. Ìpẹ̀lẹ́ o, mọ̀sá gbọ́ mi gbọ́ èdè nì, mẹ́ gbọ́ èdè nì. Pẹ̀mọ́sá dìde. Kíde. Mo sì rí wọn. Pàṣẹ wọ́n mọ̀ mi sọ, ó de kuru pẹ́. Ẹ̀kan pa mẹ́. Mo tó kó sí. Ọmọ òkà ìdí ẹ̀ ṣe dùkú sí mi. Bẹ̀nà ṣe bí ìjáde àmẹ́sọ́wọ́jú. Bẹ̀nà jáde ọmọ nì. Bẹ̀nà gbé wọn rán bá. Ọmọ pẹ̀lú orí mi kọ́nà mẹ́sẹ̀ gbé bí yé. Ọmọ àwọn sọkún orí afákòròdó. Orí rí mẹ́mọ̀ wọn mi ṣe o. Mẹ́mọ̀ wọn mi ṣe lórí o. Wọ́n wọ kúrúrúrúrúrúrú ṣe mọ́tò. Àkùkù mọ́ ọ̀sá àdìdélé ọ̀sá àbọ̀ ọlọ́kùnrin láàrin òru. Ṣé ìrísí wọn jọ ìrísí ọlọ́pàá àbí ìrísí jàǹdùkú? Ẹbí ọlọ́pàá ọbọ̀wé alákàgbọ̀rọ̀ bíyé ọgbẹ́bọn gígùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ mọ́ní. Ó dà. Kí wàá lè wá fẹ́ sọ fún gbogbo àwọn ará ìlú nípa ìṣẹ̀lẹ̀ yìí? Kọ́mọ̀ mi kéde ní tèmi kọ́ọ̀sẹ̀ ẹnu mi kéde ọmọ mi gbọ́dọ̀ kú ẹ̀ gbọ́dọ̀ ṣàìsàn kọ́ọ̀sẹ̀ ẹnu mi olùkọ́dúró òun òbíyèdè òun làbámi òun lè yé mi kọ́ọ̀sẹ̀ ẹnu mi lẹ́lẹ̀gbọ́n mẹ́làbọ̀ òun lẹ́gbọ́n mi òun làbó mi o. Bàbá kí lórúkọ yín sà? Olúwa lọ ní olówó yọ. Báwo lè ṣe jẹ́ sí ẹni tí wọ́n ní wọ́n gbé mọ́jú? Èmi ló bí, èmi ni bàbá ẹ̀. Ṣíṣẹ̀lẹ̀ yìí náà ṣoṣojú yín sà? Inú yàrá ni mo wà, ni mo gbèrò gbé. Ṣé inú ilé kejì ilé? Inú yàrá mi rè níbí, nínú ilé. Àwọn sì sùn bí? Àwọn sùn níbí ní tiwọn lé tàwọn. Ìṣẹ̀lẹ̀ yẹn fi ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ jáde síta. Mo jáde síta. Àwọn wo lẹ rí? Àwọn ẹsẹ̀ tì náà ni la rí. Kì í ṣe àwọn ará Ẹ̀fọ̀n. Àṣàrà Ẹ̀fọ̀n. Ṣùgbọ́n ṣé ẹ rí lára àwọn ará Ẹ̀fọ̀n tó ń tàn lé wọn? Ẹnà ọmọdé bí. Ṣùgbọ́n ẹ̀sọ́ mọ̀ pé ẹ̀sọ́ náà fẹ́ jìrì. Àwọn ènìyàn wà orí wọn ṣùgbọ́n ò ní fẹ́ jìrì. Orí wọn. Ẹ̀gbọ́n dàgbà kan kọrin káró ń wí láàṣẹ ìjọba bá ṣe kọrin lọ nínú. A jẹ́ pé lérò tí yín torí òṣèlú náà ṣe wá gbé wọn. Bẹ́ẹ̀ni. Ṣé wọn bẹ́yìn kankan jà kì í ṣe pé bóyá wọ́n ti ṣẹ̀ṣẹ̀ kan? Torí òṣèlú náà ṣe wá gbé wọn. Kí wàá lè ròyìn kí lẹ fẹ́ sọ fáwọn aráàlú? Àwọn ọmọ fẹ́ sọ fáráàlú náà ní kan fi ọmọ nílẹ̀. Ẹ̀bọ̀n sí ẹ̀sùn gbọ̀n jẹ. Ó ti lé lọ́gbọ̀n gbọ́dọ̀ kọ́ ti sọ òṣèlú. Ẹgbẹ́ kankan jẹ́ wíwù bẹ́ẹ̀ lọ́nà ó pò hàn. Ó dìbò níbẹ̀ wọlé. Kankan tí sínú ilé àkókò hàn án mú. Àṣàdánkátà ni. Bẹ́ẹ̀ ni akábàá ṣe bó sí lọ́jà àti bó sí ló gbà mẹ́rin. Kí ló kọ ilé kan sí? Olúwa lọ́nà olówó yọ. Bàbá àgbẹ̀ bẹ́ẹ̀. Kí ló kọ yín mọ̀? Orúkọ mi ni Mohammed Bọ́sẹ̀dé. Ìlú wo la wà yìí? Ẹ̀fọn láyé. Ládùúgbò wo? Ìjòkó. Ìjòkó yìí níjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n wọ́ọ̀dù kí lélẹ̀? Ward 1. Ward 1 la wà. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ lóru Friday mọ́jú ẹni Sátidé? Òru Friday ní dédé aago 12 àsùnsùn ilé mi àtọkọ mi àtàwọn ọmọ. Ẹni tó ń kàn ń pe táyé olójú oorun tá a ṣe ní kárìdè báyìí wọ́n ti ju pa sílẹ̀kùn yìí lẹ̀kùn ti ṣí wọ́n ṣe sílẹ̀kùn tàbí bí lẹ̀kùn yìí ṣe sí wọ́n kàn jù pa sí tibí náà ni tibí náà sí àsìkò tá a fẹ́ fi jáde lẹ́nu ọ̀nà yàrá níbi wọ́n kàn jù pa sí ni táwọn àdáhùn ṣe jíba jáde sí wọn níbi níyẹn àwọn ọlọ́pàá ni wọ́n sá wá wọ́n sá mú lọ wọ́n ní ká fún lásán wọ́n ní ká fún lẹ́wù láti bo ni wọ́n sá ní látàdó ni àdó náà mú lọ bó ní kí ló ṣẹlẹ̀ ọkọ̀ mi ò bá yàn jà kì í bá yàn jà wọ́n sá mú lọ tá a rí gbẹ́ náà nìyẹn. Ṣé olóṣèlú lọkọ yín?
ọkọ mi olóṣèlú ni inú ẹgbẹ́ wo. nínú ẹgbẹ́ APC náà ni. a máa ń ṣàtìlẹ́yìn fún nínú àwọn tí wọ́n ń díje. fíòkè ẹ̀yìn fíòkè náà wà. ẹ̀yin bí òkè náà. bẹ́ẹ̀ ni. àbí wọ́n ti báyàn kan jà tẹ́lẹ̀. wọn ò bá yàn jà ẹni tí ń lérí mọ́ ládùúgbò ní Fọlábí àtolóògùn tó lòun àwa gbé Táyé Ọ̀yọ́ tó wà lẹ́yìn fíòkè pé kò dúró lẹ́yìn ìkarò òun pé òun àwa gbé àtàlágà wọ́ọ̀dù wa àwọn tán bá fà á nìyẹn ibi táwọn dúró sí kò dúró síbẹ̀ ó ń sọ táǹgbà àti Fọlábí tó lòun àwa gbé olóògùn sẹkítírì wọ́ọ̀dù gbogbo wọn náà sọ pé àwọn àgbè pé kí n gbà wọn pé òun ni coordinator fíòkè ní wọ́ọ̀dù. ṣé ẹ ti wá gbúrò wọn báyìí láti ìgbà tí wọ́n ti gbé wọn lọ ṣé wọ́n ti pè ṣẹ́ ti pè wọ́n ṣẹ́ ti rí wọn bá sọ̀rọ̀. gbogbo àti ìdí wọn bá sọ̀rọ̀. kí ni Gbàjarè tẹ fẹ́ ké sí aráàlú lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Gbàjarè tí mo fẹ́ ké sí ẹni wé kán bá ń filẹ̀ torí ìgbà tán mú lọ wọ́n ná àwọn ọmọ kárọ̀ wọ́n ti láwọn àná tó bá débì wọ́n ti láwọn àná pé kò gbọ́dọ̀ wá bíi pé àlejò ní pé kì í sọmọ ẹ̀fọn wọn láwọn àná. ṣé kìí ṣe pé kan fi ẹ̀sùn kan àwọn aráàlú. mi ò fi kàn gbogbo èèyàn ló mọ̀ mi ò fi kàn gbogbo èèyàn ló mọ̀ mi ò fi kàn. dédé aago 12 gbogbo wa náà dá jáde tìgbọ́n lọ ìbọn. ṣé àwọn nìkan náà ṣàgbé lọ. àwọn pọ̀ àwọn tó gbé lọ́pọ̀ òun ni word by word ni word 1 ní tọ̀dọ̀ wa òun náà gbé ní word 1. mo sùn tèmi oníkálukú náà lọ́wọ́ lẹ́yìn lálẹ́ kó sùn wọ agbọ̀ndarí òru torí bẹ́ẹ̀ kí mo bá ti sùn bẹ́ẹ̀ sùn gbéra kàn sí ilẹ̀kùn bá màá mọ̀ kankanlẹ̀kùn kankan la fọ́ọ̀sì tániyẹ wọ́n ní táyé ẹnu mọ̀ sáà gbọ́ ọ̀sá gbàgbà fọ́ọ̀sì ilẹ̀kùn yẹ kí ilẹ̀kùn yẹ kọ́ là lóbẹ̀ ni àgbọ̀sẹ̀ jáde àkílódé àbí ẹ̀rọ àkànjọ discourse nípa lílọ bí wọ́n ní mo sì yára mọ̀ pé wí ọ̀sá yọ́yọ́yọ́yọ́yọ́yọ́ torí èmi gan mẹ́fà gba ojú ẹ̀ láti dáadáa méjì yan mo sáà mọ̀ ìgbóhùn mo sọ pé ọ̀sá mọ̀ fọ́ọ̀sì ẹ̀ lọ. ǹjẹ́ ẹ rí lára àwọn ọmọ tí wọ́n jẹ́ bí ọmọ ẹgbẹ́ tọ́jú ọmọ ẹ̀fọ̀n tí wọ́n mú àwọn yẹn wá torí pé àwọn pé kò yẹ kí àlejò yóò mọ. àwọn ọmọ ẹ̀yìn kárọ̀ wí náà lead wọn wá síbi torí àwọn kan wà ní ọkọ̀ ẹnìkan dá àwọn tó wà wọ́n dá pé ó wà ní ilé àwọn kan ṣe kò sí inú ilé ẹ wọlú ilé ó wà ní ilé kò sí inú ilé mo mọ̀ pé àwọn ọmọ ẹ̀yìn kárọ̀ wí wọ́n wà ní ọkọ̀ tán gbé wá ọkọ̀ mẹ́ta náà gbé wá lóru wọ́n wà ní ọkọ̀ náà. orúkọ mi ni Babádé Ọdún Ayọ̀ wọ́ọ̀dù 1 chairman nínú ẹgbẹ́ ìwòsàn ẹgbẹ́ APC. àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ mọ́jú èmi sátidé tí wọ́n sọ pé wọ́n gbé wọn yálé gbé àwọn èèyàn kan tó sì jẹ́ pé wọ́ọ̀dù yìí náà wọ́n gbé yàn náà bẹ̀ ìyẹn gbọ́ sà. mi ò mọ̀ nípa àwọn tí wọ́n gbé àwọn èèyàn káàkiri ṣé omi ní gẹ́gẹ́ bí alága ward 1 ẹ̀fọ̀n under APC nílẹ̀ Ẹ̀fọ̀n Alààyè. ìgbà tí mo jí ní àárọ̀ yìí ni mo rí àwọn èèyàn tó jọ ní wọ́ọ̀dù pé wọn ò ní pé wọ́n gbé àwọn kan so bàtẹ́sà àwọn ìjọ́ta argument yẹ tí wọ́n sọ pé wọ́n gbé àwọn kan kọ̀ọ̀kan ní wọ́ọ̀dù mo ní èmi tí mo jẹ́ alága ward 1 ní APC tí mo ní mi ò gbọ́n kankan o nípa ẹ̀ so up till now mi ò gbọ́n kankan. ẹ mọ àwọn tí wọ́n gbé yẹn ṣé ọmọ ẹgbẹ́ yín ni wọ́n. àwọn tí wọ́n gbé yẹ tẹ́tẹ́lẹ̀ escort ọ̀dọ̀ mi gan làwọn yẹn ti ń jọ escort ọ̀dọ̀ mi ni àwọn yẹn wà àtàjọ ń tẹ́síkò bá ti dé màá ní pé wọ́n tí kankan máa tí mítìn bá ti wà wọ́n dẹ̀ máa attend sí mítìn ọ̀dọ̀ mi yẹ. ṣé ọmọ ẹgbẹ́ yín ni wọ́n. ọmọ ẹgbẹ́ mi ni àwọn yẹ. tí wọ́n dẹ̀ mọ̀ tẹ́jọ́ mọ̀ wọ́n dáadáa. tí wọ́n dẹ̀ mọ̀ mí tí mo dẹ̀ mọ̀ wọ́n. tí wọ́n gbé báyìí láàárọ̀ kò sí ìgbésẹ̀ kankan tí mo ti gbé torí pé kí ni mi mọ̀ bí àlàfo bẹ̀yẹ ṣe rí mi mọ̀ àwọn tó wá gbé wọn nígbà tí wọ́n dẹ̀ fọ́ mi pé àwọn báyìí o pé wọ́n pé kán fi tí mo kọ pé àwọn báyìí o pé wọ́n ti wá gbé wọn pé wọ́n arrest àwọn kan báyìí o tí mi gbọ́n kankan so kò tí ì sí ìgbésẹ̀ kankan tí mo ti lè gbé báyìí ọ̀tí tí mo rí àwọn dídá sí mi. ṣé ẹ ti wà láwọn dídá sí mi. mo ò tí ì dé mi ti rí àwọn dídá sí kankan torí wọ́n ti pé ìdí ni ká máa ṣe primary yẹn fún ti rẹ́ẹ̀bù yẹn bọ̀tí mi ti rí àwọn kankan mi ti rí wọn ò tí ì dé up till now mi ti rí wọn láti ṣe wáyé. kí lẹ wá rò pé ìgbésẹ̀ tẹ máa gbé torí pé ọmọ ẹgbẹ́ yín ni wọ́n alága ilẹ̀ sì jẹ́ fún wọn. báyìí nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé mò ń fẹ́ tí mi mọ táàmù tí tá bá ti bẹ̀rẹ̀ sí ní dé báyìí mọ̀ sí màá wá sọ fún wọn pé báyìí ló ṣẹlẹ̀ ní wọ́ọ̀dù o pé bọ̀ tí nǹkan tó bá kàn tá a máa ṣe àmọ́ pé àwọn ya màá sá sọ fún wọn tí nǹkan tí mo tójú mi rí tí nǹkan tí mo dẹ̀ gbọ́ tí màá wà láfẹ́ láti pè wọ́n kí n sọ fún wọn pé nǹkan báyìí ni. ṣé ó dìgbà tán bá tó dé ṣẹ́ẹ̀lì pè wọ́n lórí aago kẹ́ẹ̀tì ìfọ́ọ̀mù wọn. nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé ẹni tí mo pè but nọ́mbà wọn ò dà pé switch off ló sì wà ni mo ti pè láàárọ̀ bẹ́ẹ̀ méjì but ọ̀rọ̀ pé switch off ló sì wà mi tí rí wọn pè báyìí kájọ sọ̀rọ̀. kí lorúkọ yín. Àìná Olúwafẹ́mi. kí ló ṣẹlẹ̀ níbi mọ́jú.
ní around 12 bọ́n ṣe dé wọ́n kanlẹ̀kùn tó bọ́n ṣe kanlẹ̀kùn wọ́n wá sílẹ̀kùn. àwọn wo. àwọn ọlọ́pàá wọ́n wọ black wọ́n gbé mọ́tò white and black wọ́n wọ ṣòkòtò black náà pẹ̀lú búùtù pẹ̀lú ìbọn tó bọ́n ṣe wá wọlé náà wá ní àwọn béèrè rasco so dáàdì mi wá jáde pé àwọn ló jẹ́. ta ni rasco yẹn. dáàdì mi. báwo ni wọ́n ṣe jẹ́ ṣolóṣèlú ni wọ́n. olóṣèlú ni wọ́n nọ́mà. nínú ẹgbẹ́ yìí. APC. wọ́ọ̀dù wo la wà yìí. wọ́ọ̀dù wo la wà yìí. ward 9 ni wọ́ọ̀dù wọn. ìjọba ìbílẹ̀ wo. Ẹ̀fọ̀n local government. kí ló wá ṣẹlẹ̀ nígbà tí wọ́n wá dé. nígbà tán wá dé wọ́n wá ní rasco nǹkan so dáàdì mi wá jáde pé àwọn náà ni rasco so wọ́n wá ń dragi mọ́ wọn pé tí wọ́n ní sáwọn ní rasco dáàdì mi wá ní ẹ pé àwọn ní rasco wọ́n wá fẹ́ wọlé pé kí wọ́n máa aṣọ wọ́n wá bù wọ́n ní aṣọ pé wọ́n gbọ́dọ̀ mú aṣọ àwọn fúnra wọn ló wá wọlé kódà gan wọ́n jàn wá ní ìbọn tán ní àwọn fẹ́ ṣùtù bọ̀ àbúrò mi tó tanná wọ́n ní àwọn máa gbà fún ẹ pé àwọn máa fọ́ fún ẹ mọ́lẹ̀ something like that báyẹn ọmọ yẹn ṣáà wọlé so àwọn fúnra wọn ló wá wọlé tó wá bá wọn mú ṣòkòtò so àwọn ọlọ́pàá ló wọlé. ṣé wọ́n wọnú yàrá wọn ni. kódà wọ́n tẹ̀lé wọn wọlé ibi tó dúró sí ni wọn ò jọ kó bàtà tó wọ́n wá wọlé wọ́n mú aṣọ dáàdì wa ní pé aṣọ táwọn fẹ́ wọ̀kọ́ ní wọ́n lélẹ̀ ni wọ́n máa wọ̀ so wọ́n jáàgì wọn tán fi wọ wọ́n bá ìfọ̀sùn wọn wọ inú mọ́tò ní pé dandan àfikán tẹ̀lé wọn wọ inú mọ́tò tí wọ́n fà wọ́n ní aṣọ ìkànkan pé tàn bá wọ inú mọ́tò pé wọ́n máa shoot wọn ní something like that. bí aago mélòó ni. like 12 something. ní òru. wọn wọ bàtà gan lọ. ǹjẹ́ ó ní àwọn tó mọ̀ lára àwọn tí wọ́n tẹ̀lé àwọn ọlọ́pàá yẹn wọn. a fẹ́ tanná wọn ní pé ká má tanná sí wọn lójú pé tá a bá tanná sí wọn lójú pé wọ́n máa báyé fún wa jẹ́. ṣe ẹ̀ẹ́dẹ̀ rìkọ́ọ̀dù gbogbo sí yẹn. a rìkọ́ọ̀dù torí gbogbo nǹkan gan gbogbo system wa ti dàrú kò sí bá ṣe fẹ́ rìkọ́ọ̀dù gbogbo ilé níbi bí àti sọ̀ráǹdìsì ibi bí gbogbo ẹ̀ náà sọ̀ráǹdì ní 12 yẹn. kò séèyàn kankan tí ẹ láǹfààní láti rí lára àwọn tẹ́ ẹ mọ̀. kò séèyàn kankan láǹfààní. ṣùgbọ́n ṣe lérò pé àwọn tí wọ́n mọ̀ wọ́n tán jọ ń ṣòṣèlú ni wọ́n lead àwọn ọlọ́pàá yẹn wá. a mọ̀ torí kò sẹ́ni tó mọ understand kò sẹ́ni tí wọ́n bá fún wọn ní information pé wọ́n ti wọlé kò sẹ́ni tó lórí láì láti pé kó wálé láti pé kó wọ́n ń tà ní inú ilé ibi tí wọ́n ń sùn. ṣé wọ́n ti ṣẹ̀ àwọn kan tẹ́lẹ̀ ni àbí wọ́n ti bá wọn. no dáàdì mi ò kì í ṣe oníjà o wọn báyọ̀ kankan. kí ló rò kó lè fa tán fi wá arrest wọn lóru. nǹkan tó fà á ni pé wọ́n ní tán bá débẹ̀ yẹn bóyá ẹni tí bóyá àwọn méjì tán ṣáà lọ fún post yẹn pé bóyá kán lè wà lẹ́yìn kan bóyá kán fi síbì kan jù bí kan lọ bóyá torí bẹ́ẹ̀ ni tí wọ́n bá sí ń bẹ́ pé kò sí bẹ́ẹ̀ yẹn ṣe fẹ́ tò sí wọn ní any something like that. so ohun tẹ́ ń sọ ni pé torí primary election tí wọ́n fẹ́ ṣe yes torí bẹ́ẹ̀ náà fi wá arrest wọn tán náà wọ́n gan. ṣó ti rí wọn bá sọ̀rọ̀ láti ìgbà tí wọ́n ti gbé wọn lọ. rárá o. báwo ló ṣe jẹ́ sí wọn. ọmọ wọn ni mo jẹ́. ọmọ bíbí inú wọn. bẹ́ẹ̀ ni àkọ́bí wọn gangan. ṣé ìṣẹ̀lẹ̀ yẹn dẹ̀ ṣojú ẹ̀. bẹ́ẹ̀. èmi ni alàgbà Ilésanmí èmi ni alága wọ́ọ̀dù ọ̀nà. fún ẹgbẹ́ òṣèlú wo. APC. lóru ọjọ́ Jímọ̀ mọ́jú ẹ̀ ní sátidé ọjọ́ tá a fẹ́ ṣe primary election wọ́n ní pé àwọn tán di hamọ́ra bíi ọlọ́pàá àti àwọn ọmọ ẹgbẹ́ kọ̀ọ̀kan tán tẹ̀lé wọn wá pé wọ́n wá ń gbé àwọn ọmọ ẹgbẹ́ yín kọ̀ọ̀kan ní ìjọba ìbílẹ̀ Ẹ̀fọ̀n. wọ́ọ̀dù tiyín tó jẹ́ ward 9 náà wọ́n ní wọ́n gbé èèyàn kan tí wọ́n ń pè ní rasco ṣé ọmọ ẹgbẹ́ yín ni rasco tá à ń sọ. ọmọ ẹgbẹ́ mi ni. tẹ́ ẹ̀ dẹ̀ mọ́ dáadáa. mo mọ́ dáadáa. ǹjẹ́ gbọ́ pé wọ́n ti gbé lóru èyí. mi ì tiẹ̀ ní information kankan nípa rẹ̀ rárá mi ì tiẹ̀ gbọ́ pé wọ́n tiẹ̀ gbé èèyàn mi ì tiẹ̀ ní information kankan nípa pé wọ́n gbé èèyàn. kò sẹ́yìn ọ̀kan tó ì pè yín. rárá ìgbà tẹ́ ti wá gbọ́ yìí gẹ́gẹ́ bí alága tẹ́ ń ṣe alága lórí wọn tó jẹ́ pé ìdìbò á wá ìdìbò á dẹ̀ tún kọjá lọ kí ni ìgbésẹ̀ tí ẹ wà gbé báyìí. ó bá mi lójijì mi ò tiẹ̀ tí ì lè sọ pé nǹkan gbèsè bá mi mo tiẹ̀ lè gbé ná mọ́ láti ṣèwádìí ìjẹ́ nǹkan tẹ́ ń sọ pé lè jẹ́ tòótọ́ ni àlejò táwọn tí nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ olóyè aago tó ti lò ó sìn àwọn yẹ kán rí lára àwọn ọmọ ẹ̀ kán tiẹ̀ ti lè wá pé nǹkan bẹ́ẹ̀ lọ́mọ ṣẹlẹ̀ o títí dásìkò tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀. wọ́n gbà pé tension ṣì wà lára wọn àmọ́ mo mọ̀ pé ńgbà tètè gbọ́ sí ó yẹ kẹ́ lè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ náà bí wọ́n ṣe rìlíìsì àwọn ọmọ ẹgbẹ́ yín tí wọ́n sọ pé wọ́n wá gbé láti Adó. ìdàṣọ mo ti ní àwọn lídà náà síwájú pẹ̀lú bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ sí yẹn màá bóyá àwọn lídà mi náà ò tí ì gbọ́ o màá kọ́ńtàtì wọn màá lè mọ kí ni
ó kù tẹ́ ṣe bẹ́ẹ̀ni. ẹ ṣe gan orúkọ yín lẹ́ẹ̀kan sí. èmi ni alàgbà Ilésanmí chairman of ward 1 APC Malayi. orúkọ mi ni right honourable Bísẹ̀sán Táíwò Julius, leader of legislative of local government. wọ́n ní pé ẹgbẹ́ kan lára àwọn abẹ́ṣekáwọ́ alátìlẹyìn fún kan lára àwọn olùdíje fún ipò rep ní Ẹ̀fọ̀n tí wọ́n mọ̀ sí right honourable Ọládàpọ̀ Kárùn-ún ṣé lóòótọ́ ni. lóòótọ́ ni mo jẹ́ kan lára àwọn abẹ́ṣekáwọ́ wọn, mo dẹ̀ já látìlẹyìn fún wọn. ǹjẹ́ gbọ́ pé lóru ọjọ́ Friday mọ́jú èyí ọjọ́ Saturday tí ẹ fẹ́ ṣe primary election pé àwọn ọlọ́pàá tí wọ́n dé Àmọ́ra wọ́n wọ̀lú Ẹ̀fọ̀n wọ́n gbé àwọn ọmọ ẹgbẹ́ yín káàkiri àwọn wọ́ọ̀dù kọ̀ọ̀kan. information tẹ́ ń sọ yìí mo ṣe ń gbọ́ ní àárọ̀ yìí mo dẹ̀ make àwọn investigation kan pé kí ló ṣẹlẹ̀ láwọn tó ń gbé a dẹ̀ discover pé there's a lot of perpetrators nípa àwọn ọ̀bàyéjẹ́ àwọn tí ò fẹ́ kí ẹni kó tòrò kì í ṣẹ̀fọ́n nìkan náà ti gbé èèyàn náà ẹ lọ sí sáìdì Mọ̀bà Ìlẹ́jẹ̀ Méje títí dé Ìkùn to get there, so a lot of people that were apprehended now, almost 11 suspects. So you they task them with the weapon and some ammunition, gun and some pistol. Ẹni àwọn ọ̀bàyéjẹ́ tí wọ́n fẹ́ kí ènìyàn ó tò. Ṣùgbọ́n fẹ́ kó lọ nínú ọwọ́ rọ̀ṣẹ̀. Adé ti ń gbá wuyewuye láti a day before yesterday wípé wọ́n fẹ́ da ọkọ̀run, wọ́n fẹ́ ṣe gbá, wọ́n fẹ́ jà ni wọ́n fẹ́ ṣe. So immediately now. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí a rí lára àwọn tí wọ́n gbé wọ́n ní àgbàlagbà ni wọ́n tí wọ́n lè ṣe jàǹbá. Àwọn tí wọ́n sì boníròyìn sọ̀rọ̀ nínú wọn wọ́n tọ́ka sí lídà yín ọ̀gá yín wípé àwọn ni wọ́n rán yàn wá láti wá gbé wọn wípé àwọn tí wọ́n tẹ̀lé wọn wá ń dárúkọ wọn pé Kárùn-ún ló ní tán lọ gbé wọn. wẹ́ mi ò ka ìyẹn kò ní possible báwo ṣe ní tọ́lú ṣé ò lọ ọlọ́pàá ṣe gẹ́tì bẹ́ yẹn is it a security agent. Wọ́n ní wọ́n ń lo agbára state gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ gómìnà. ṣé wọn lágbára state láti gbé last week so ìnáṣẹ́ máa lágbára state so ọ̀gá mi Kárùn-ún ó jẹ́ olùdíje tí gbogbo èèyàn fẹ́ tí gbogbo èèyàn dẹ̀rẹ́ láti tò sẹ́yìn láti dìbò fún ní àárọ̀ yìí. so àwọn tí wọ́n dẹ̀ gbé ọlọ́pàá náà máa lọ béèrè nǹkan tó ṣe tí ọlọ́pàá ò bá rí náà they are only do their work so iṣẹ́ wọn náà ṣe náà so iṣẹ́ agbófinró ni wípé tó bá ti gbọ́ fèrè pé àwọn kọ̀ọ̀kan wọ́n fẹ́ gbàbọ̀dé fún lò pé kán mú wọn ni so mi rò pọ̀ ọ̀gá mi máa lọ́wọ́ ń bẹ̀ láti pé kán lọ máa arrest àwọn kọ̀ọ̀kan. ṣùgbọ́n láwọn tí wọ́n gbé àgbọ̀ pé wọ́n ká nǹkan ìjà olóró mọ́ wọn lọ́wọ́. sí iṣẹ́ ọlọ́pàá mi gbàgbọ́ pé iṣẹ́ àwọn ọlọ́pàá iṣẹ́ wọn náà ṣe tí wọn bá rí wọn lè múyàn ṣé gbogbo wa la wà ń bèè sí. lára àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n gbé wọ́n fẹ̀sùn kàn wípé nínú ọ̀rọ̀ tí wọ́n bá oníròyìn sọ wípé wọ́n rí lára àwọn tí wọ́n jẹ́ alátìlẹyìn fún Honorable Kárùn-ún wí tí wọ́n tẹ̀lé àwọn ọlọ́pàá yẹn wá sí ilé wọn lóru. tí wọ́n so ọ̀gá tó jẹ́ pé ní àná kété tó ti kúrò lẹ́fọ̀n lánàá adóná padà darí sí. so mi ò dẹ̀rọ pé wọ́n ṣì wà lára nìkan lẹ́fọ̀n. wọ́n sọ pé àwọn fúnra wọn náà wá wọ́n ní lára àwọn tí wọ́n ṣàtìlẹ́yìn fún wọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn wọn wípé wọ́n tẹ̀lé àwọn ọlọ́pàá yẹn wá sílé wọn lóru. mi ìyẹn ò possible báwo ló ṣe máa ṣe àyẹn ẹni yẹn gbaṣẹ́ ọlọ́pàá mọ́ṣẹ́ ẹ̀ ni nígbà tẹ́ni yẹn ò gbaṣẹ́ ọlọ́pàá mọ́ṣẹ́ ẹ̀ báwo ló ṣe máa tẹ̀lé ọlọ́pàá pé kán lọ máa mú yàn. ìwọ tó bá jọ̀dàrà ọlọ́pàá ò lè mú ẹ náà ń bọ̀ tó bá jọ̀dàrà ọlọ́pàá mú ẹ tọ́lọ́pàá bá dẹ̀ ti gbọ́n kankan nípa ẹ dandan ní kó wá investigate ṣe gẹ́tì bẹ́ẹ̀ so definitely you are going to be apprehended. ǹjẹ́ ẹ mọ àwọn tí wọ́n ní wọ́n ń gbé iṣẹ́ mọ̀ wọ́n gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́. mi ò mọ àwọn kankan gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ mo gbọ́ nǹkan tí mo gbọ́ mi ò mọ àwọn kankan àwọn kankan tí ẹ̀ jálejò nínú wọn tó ṣẹ̀ dé láti ẹ̀rí wọn rí. tọ́nà wá láti Iléṣà àwọn kan wá láti Iléṣà àwọn kan wá láti Òṣogbo náà ti wá. gẹ́gẹ́ bí ipò yín níjọba ìbílẹ̀ kí ni nǹkan tẹ́ fẹ́ bá gbogbo ọmọ ẹgbẹ́ sọ káàkiri wọ́ọ̀dù mẹ́wẹ̀ẹ̀wá. wẹ́n ṣe rí láti tìkọ́ sí nígbà tẹ́fọ́ ti wà ìfẹ́ la fi ń dìbò irú ìbò abẹ́lé nínú pátì bó ṣe wà yìí ìfẹ́ la fi ń di mara wa gbogbo a máa ń pò ń pọ̀ sọ́kàn ní pé ẹni bábà la máa tẹ̀lé. so mi ò dẹ̀ rí anybody tí ó já wípé kò tọ́ wọ́ọ̀dù mẹ́wẹ̀ẹ̀wá bẹ́ẹ̀fọ́ ṣe rí tó jẹ́ pé wọ́ọ̀dù mẹ́wàá nìkan la nílẹ̀fọ̀ kò tọ́ kò declare kò so internship to contest for the house of rep bó ṣe á sọ pé wọ́n á ń díje ń sìn ṣe gẹ́tì bẹ́yẹn tó dẹ̀ ń convince àwọn èèyàn ṣe gẹ́tì bẹ́yẹn and then ló ń láàgì pé káwọn èèyàn máa gbà wípé decision àwọn wọ́ọ̀dù láti tò ó wà lọ́wọ́ àwọn tó ń darí wọ́ọ̀dù yẹn gẹ́gẹ́ bí alága wọ́ọ̀dù àwọn appointee àtàwọn elected. àmọ́ democracy gbà wípé kí ẹnikẹ́ni ó jáde láti díje. yes democracy gbà kẹ́nikẹ́ni kó jáde láti díje ṣùgbọ́n àwọn kan wà tó ń darí wọ́ọ̀dù yẹn gẹ́gẹ́ bí àwọn exco wọ́ọ̀dù àwọn ló máa sọ fún àwọn ará wọ́ọ̀dù pé bí eléyìí la ṣe fẹ́ ṣe bí eléyìí la ṣe kó dọ́gba tó tẹ̀yìn àwọn tó bá díje gan àmì ìpẹ́ ẹniyẹn ti wá ó ti sọ wípé òun díje o ó dẹ̀ ti
máa tọ́ gbogbo wọ́ọ̀dù káàkiri ṣùgbọ́n o ò lè wá kó undermine àwọn decision àwọn ESCO àti àwọn elected ibi àtàwọn appointed ibi àti alága wọ́ọ̀dù yẹn tó dẹ̀ sọ pé àwọn kan wá tó sí ẹlẹ́pẹ́ àtò sí kinní ẹ fún ìpò tó jẹ́ mọ̀dàrú nìyẹn náà àdẹ̀ nígbà wípé ẹni tí ò bá wá ṣe wọ́ọ̀dù ó sọ wípé òun fẹ́ wá da wọ́ọ̀dù wa ró àánú kò possible now. ṣé ẹ lérò pé primary election lẹ́fọ̀n yìí ṣé ẹ lérò pé yóò lọ nírọ̀wọ́rọ̀sẹ̀? ó máa lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ kò tí ẹ̀ sí nǹkan tó máa di lọ́wọ́ kò sí nǹkan tó máa kí báwo ló ṣe yín lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ torí kàṣó tí mò ń tẹ̀lé mi dédé tẹ̀lé mẹ́ta ló ti tọ́ gbogbo wọ́ọ̀dù lẹ́fọ̀n wọ́ọ̀dù mẹ́wẹ̀ẹ̀wá lẹ́fọ̀n tó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé òun lọ sílé ìgbìmọ̀ asòfin l'Ábùjá. wọ́n ní wọ́n fẹ́ tọ̀ wípé ẹ̀yin lẹ gbà wọ́n lálejò láwọn wọ́ọ̀dù wípé wọ́n blọọkù wọn pé wọ́n wá o má wá o torí pé wọ́n mọ ibi tán ti tò sí tí. wọ́n lè bọ́ síta kan bọ́ sí gbangba kan sọ wípé ìgbà wo lẹ mú déètì pé ẹ fẹ́ tọ̀ and then mẹ́sẹ̀gì wo lẹ mú wá wípé ẹ fẹ́ tọ̀ mẹ́sẹ̀gì wo lẹ sẹ́ẹ̀dì sí wa wípé ẹ fẹ́ tọ̀ kò síbi kankan tó ti pè èèyàn sí láti tó sọ gbọ́n fẹ́ tọ̀ fóònù náà ṣe nígbà wọn láyè kí ló dé tó gbà láyè sí ẹgbẹ́ tìbẹ́ ni everybody have equal right under the democracy now to exercise their own right ṣe ẹgbẹ́ tìbẹ́ yẹn it's our right tó gbogbo ala lẹ́tọ̀ lábẹ́ òfin. right honourable Taiwo Bisesan kí làárọ̀ wà tẹ́ fẹ́ pa sí gbogbo ọmọ ẹgbẹ́. àrọ̀ tí mo fẹ́ pa ni wípé ká gbà láfíà láyè ká dẹ̀ fi mọ̀ ṣọ̀kan ibi tí gbogbo ìlú sọ pé àwọn ń lọ ibẹ̀ náà ló yẹ ká tẹ̀lé wọn lọ gbogbo tí APC lẹ́fọ̀n tó sọ pé wọ́n lọ ibẹ̀ náà ni ká tẹ̀lé wọn lọ so ká má ya ẹlẹ́yàmẹ̀yà ká má dẹ̀ gba ìrìkísí ká má gbọ̀tẹ̀ láàyè ká bá ṣe fífẹ́ ẹ̀ṣẹ́ wọ́ọ̀dù ètì báyìí àwọn wọ́ọ̀dù ètì lélẹ́yìí àwọn ESCO ló pọ̀jù síbí àwọn ará wọ́ọ̀dù ló wà ń bíbí so gbogbo wọn dẹ̀ dúró láti tò so àgbà láfíà láàyè ní wọ́ọ̀dù wa bẹ́ẹ̀ náà ni wọ́ọ̀dù míì tá dẹ̀ gbà láfíà láàyè ṣùgbọ́n kò sí kó má rí àwọn màdàrú ìyẹn là wà ní gbà láàyè. ṣé ẹ ṣáfi ń dá àwọn ọmọ ẹgbẹ́ lójú àtàwọn ọmọ ẹ̀fọ̀n lójú wípé lẹ́yìn ìgbà tí primary election tó bá parí àwọn tí wọ́n gbé wọ́n yọ̀ǹda wọn. èmi mi ń sọ ọlọ́pàá o mi ò mọ nǹkan tó ṣe oníkálukú kan sọ̀rọ̀ tiẹ̀ ní ṣe gẹ́ẹ̀tì bẹ́yẹn oníkálukú sọ̀rọ̀ tiẹ̀ ní náà ó kì í bóyá olè náà ti ẹ̀jà ẹ̀ mọ̀ ni bóyá wọ́n bẹ̀rù òfin mọ́ wọn lọ́wọ́ ṣe ẹ̀ mọ̀ ni so ibo náà tiẹ̀ ti dúró sí kó sọ pé torí ìbò náà ṣe gbé wọn torí primary ṣé ó dúró kó sọ pé torí primary ta fẹ́ ṣe lónìí wọn àti ìdìbò kan tó mú wọn náà àṣà ní nǹkan tó ṣe ṣe gẹ́ẹ̀tì náà so court is the common place for any common man ṣe gẹ́ẹ̀tì bẹ́yẹn only approach now tó bá mọ̀ pé o wà feel guilty ipò òde jẹ̀bi pẹ̀lú nǹkan tó mú ẹ fún you can prove it. ẹ ṣeun orúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ àti orúkọ mi ni Honourable Bisesan Taiwo Julius leader of legislative for local government. ẹ ṣeun. Olúwa máa la fẹ́ máa gbọ́. Olúwa máa fẹ́ tẹ̀sán.